days without these people. The teachers, the students, it's been 11 whole days. Shele, what happened? They won't enter now, they go full for that. Oh yeah, What next? We don't know. Please help us. This is getting out of hands. Anybody don't let you be anybody ló lè rà. Ito ma ku àti kú kò kàn yín, kò dọ́dọ̀ ìyàwó yín, kò dọ́dọ̀ ọmọ yín. Ẹ̀yin National Union of Teachers àbí Nigeria Union of Teachers ẹ dẹ̀ wà, ẹ dẹ̀ ṣì ń ṣiṣẹ́ olórí burúkú ni. Àgbákò tó bá àwọn ọmọ yẹn ó máa bá yín. Kí ló ṣẹlẹ̀? Ẹ dúró, ẹ farabalẹ̀, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? What do you happen? Bandit. Why una see them? Why una see them? Could you pause for a moment and look into this insecurity because it's getting out of hands? We are scared. Ọ̀rọ̀ delegate ò ṣe delegate. Èèyàn kan gba tíkẹ́ẹ̀tì kò gba tíkẹ́ẹ̀tì lẹ́ ń ṣe báyìí o. Ẹ̀yin olóṣèlú wa ẹ̀ ń dìbò. Ẹ dẹ̀ ti move on bí ẹni pé kò sí nǹkan kan o. Tomorrow is Children's Day. Àwọn ọmọ kan máa wà lábẹ́ òbí wọn. Àwọn ọmọ kan wà nínú igbó lọ́wọ́ bandit. Toddler wà nínú wọn. Àmọ́ nǹkan tó ń jẹ, ẹ mọ̀ nǹkan tó ń mu, ẹ mọ̀ bó ṣe ń sùn, ẹ mọ̀ bó ṣe ń jí, ẹ mọ̀ bóyá ìtàn jẹ tó bá máa padà wá ikú ni, ẹ mọ̀ tí wọ́n kọwọ́ bọ̀ lábẹ́. Sylvester, jalo, tabaleko, amakara. Amapada wa, àwọn tabaleko amapada wa. We'll come back and pick whatever you come back. Could you please help us? This is not too much to ask of this government. At least. Àwọn ọmọ yín àti ìyàwó yín inú convoy ló ń wà o. Àwọn ọmọ yín àti ìyàwó yín àwọn náà tún ti lọ ń gba tíkẹ́ẹ̀tì, àwọn èèyàn tún ti ń dìbò fún lédè kan ṣá. Tí ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn yín, olórí burúkú lọ̀gá yín, olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn, ó máa ṣẹlẹ̀ sínú ilé yín, ó máa kàn yín. A lot of people are abroad that wants to come home, but they are not able to. They can't because of insecurity. Hey, they Joe now, please. Ẹ̀yin teachers tẹ́ bá ṣì wà ní South West tẹ́ ṣì ń lọ síbi iṣẹ́ nísìnyí olórí burúkú ni yín àti gbogbo ẹni tó kó yín jọ. Nǹkan mẹ́rin mistake tí Yorùbá ti ṣe o. Tá a bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá. Ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin babaláwo, ẹ̀yin wòlíì tẹ́ ń jí òkú dìde tẹ́ ń márọ lẹ́sẹ̀ rìn. Níbo ni agbára yẹn wà? Kí ló dé tẹ́ lè gbàdúrà kí àwọn bandits yìí kún sùn lọ? Ẹ̀yin babaláwo, kí ló dé tẹ́ fẹ́ àsùnfọ́fọ́nsì fún sínú afẹ́fẹ́ kí wọ́n sùn lọ? Ẹ̀yin àfáà, kí ló dé tẹ́ wọ́n tú sínú omi kí wọ́n mú kí wọ́n sùn lọ káwọn ọmọ yẹn lè jáde? We don't know who next, where next, what next. We don't know. Let's go. Àwọn tábà lè padà wá tó àmọ́ wá tó. Ẹ fọkàn balẹ̀, kò sí nǹkan. Ẹ fọkàn balẹ̀. I woke up this morning with my heart so heavy. You know, I was thinking how it is for me when I travel without my son and I'm calling home asking what's he eating, what's he wearing, how he's faring and all of that over and over again, even though I know he's secured, he's okay where he is. Now imagine parents who do not even know where their children are. They are not even sure if these kids are alive or not. The teachers have children, most likely they have children, they have family members, they don't know where their parents are. And everyone has been shouting, making videos, calling on federal government and all. We need help. We need help. It's been election here, primaries here, election. We know you're going to have your elections and nothing is going to stop it. We understand that, but could you please pause for a minute? Could you pause for a moment and look into this insecurity because it's getting out of hands? We are scared. For people like us who have always believed in Nigeria, we don't want to live anywhere else except Nigeria. We are scared. We are scared. We don't know who next, where next, or
What next? We don't know. Please, help us. This is getting out of hands. We are not able to travel anymore. We hardly would want to take job outside Lagos. Even in Lagos, it's enough trauma that food is very expensive, accommodation is expensive, transportation is very expensive. That's enough trauma on its own. Now adding insecurity. This has been around for a while, I know, but it's getting out of hands. Could you please help us? This is not too much to ask of this government. At least, a lot of people are abroad that wants to come home, but they are not able to. They can't because of insecurity. Hey, Dejo, now, please. It's been 11 days without these people. We are not sure. The teachers, the students. It's been 11 whole days. Please now. Hey, Dejo, do something. Federal government, state government. There must be something you can do. Please do something. It's getting out of hands. Help us, please. Help us. Hello, ẹ káàsán, mo ní rán yín létí ni o. Wípé àwọn ọmọ tó ń kó lọ ní Ògbómọ̀ṣọ́ àti tíṣà tán dúnbú àti obìnrin àti ọkùnrin àti tíṣà àtọmọ ọdún 2 àti 3 àtọmọ ọdún 15 àtọmọ ọdún 8 àtọmọ ọdún 10 wọ́n sì wà lọ́wọ́ àwọn ajínigbé o. Wọ́n tí wálé o. Orí wọn lòjò alẹ́ ń rọ̀ sí, orí wọn lòtútù òru ti ń mú, orí wọn lòrùn ọ̀sán ń ràn sí o. Mo dẹ̀ ti move on bí ẹni pé kò sí nǹkan kan o. Kódà ọ̀rọ̀ delegate ò ṣe delegate. Èèyàn kan gba tíkẹ́ẹ̀tì kò gba tíkẹ́ẹ̀tì lẹ́ ń ṣe báyìí o. Ẹ̀yin olóṣèlú wa ẹ̀ ń dìbò kò kàn yín o. Ẹ̀ ń lọ patí, ẹ̀ ń ná olówó léré kò kàn yí àmọ̀rí ìbáàkú o. Mo ní sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń fẹ̀mí wa ṣòfò ní Nàìjíríà nìyẹn kò kàn yín o. Mo ní sọ fún yín wípé ẹ̀rí nǹkan ṣe sí o. Ó ti fẹ́ lọ pọ́sẹ̀ 2 o. Ìyí tó máa kú á ti kú. Ìyí tó máa ṣe kinní kan á ti ṣe. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ìjọba wa. Kò sẹ́ni tèmi trust. Lára àwọn ìjọba wa ni a lè rí lára àwọn tó jẹ́ pé àwọn náà ń ṣe wá, àwọn náà ń gbà wá. At this junction, anybody ló lè gbàbọ̀dè fún anybody. Ọlọ́run rí yín o. Ẹ̀mí wa lẹ fi ń ta káìtì àwọn ọmọ yín sèfù o. Àwọn ọmọ yín àtìyàwó yín inú convoy ló ń wà o. Àwọn ọmọ yín àtìyàwó yín àwọn náà tún ti lọ gba tíkẹ́ẹ̀tì, àwọn èèyàn tún ti ń dìbò fún lédè kan ṣá. Ẹ̀yin ni màálù, àwa lẹ́ranko abẹ́, àwa ni koríko abẹ́ yín tẹ̀ ń jẹ, ẹ̀mí wa lẹ fi ń ṣètùtù o. Anybody náà lè jí gbé, anybody ló lè rà, kò kàn yín, kò dọ́dọ̀ ìyàwó yín, kò dọ́dọ̀ ọmọ yín. Anything tí ìbá máa ṣẹlẹ̀, ìlú òyìnbó àti dollars nìkan lẹ fi ń ṣírò owó yín, kò kàn yín. Ẹ ṣé o, ẹ̀yin akúmámojú dì. Ajá olóṣèlú, ẹrú olóṣèlú, wọ́n lè gbé anybody lọ́la. Wọ́n rán yàláyà yín. Ẹ sọ̀rọ̀ nípa ẹ o. Ṣé ẹ mọ̀ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, bring back ohun tó fi mọ́ Aisha Yesufu nìyẹn, bring back our girls. Àwọn bring back our girls míì ti kú sọ̀rọ̀, àwọn míì ti ń bímọ sọ̀rọ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Lẹ́ni technically defeated Boko Haram, ọ̀túnla stylishly ọjọ́ kẹta kìnìkan rí nǹkan ṣe sí o. Ẹnu ẹ̀ láwa ibi tẹ́ ẹ bá wa délẹ̀ dé yìí o. Ẹ ṣé o, mo kàn ní ràn yín o. Ẹ̀yin aláìníròònú ará Nàìjíríà kì í ṣe ará Galatia mọ́. Ẹ̀yin aláìníròònú ará Nàìjíríà. Wọ́n ti ń gba tíkẹ́ẹ̀tì àwọn ọmọ wọn, ìran wọn, àwọn ọmọ yín á máa ṣerú wọn. Position tọ́jú yín sí kí wá ṣe wípé kẹ́ ẹ máa ṣerú nìkan, kán máa pa yín pẹ́pẹ́pẹ́, kán máa fi yín ṣe géèmù. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú gbogbo ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mo bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé, ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yìí. Mi ò lè máa rí nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí n má wà triggered. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi share. Ọ̀la ni Children's Day. Mo dẹ̀ mọ̀ wípé there's something called National Union of Teachers àbí Nigerian Union of Teachers.
ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ jẹ́ National Union of Teachers or Nigerian Union of Teachers, kí lẹ̀ ń ṣe? Kí ni nǹkan tẹ́ ń ṣe? Àbí ẹ rí pé teacher ẹgbẹ́ yín náà bẹ́ lórí? Ẹ rí pé àwọn tí teacher yín ń kọ́ àwọn ni wọ́n kó sínú náà wà ní lágbàlá àwọn bandits. If by now tí gbogbo ẹ̀yin teachers pàápàá ṣé union yín ṣé kò lò lórí ni? Okay, ká tẹ̀ wá sọ pé national àbí Nigeria, ẹ̀yin tẹ́ wà ní South West, ṣé ẹ rí wípé ibi káàárọ̀ òjíire náà ti lọ kó àwọn èèyàn? If by now tẹ́ bá ṣì ń ṣiṣẹ́ olórí burúkú ni chairman yín ni ọ̀gá yín, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú kíní yẹn tẹ́ wà ní South West, olórí burúkú ni yín tẹ́ bá ṣì ń lọ síbi iṣẹ́ nísìn tẹ́ ṣì ń ṣiṣẹ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ará Ògbómọ̀ṣọ́ mo pàṣẹ sínú ìgbésí ayé yín ó máa ṣẹlẹ̀. Tẹ́ bá jẹ́ wípé injury to one kò kí ń ṣe injury to all, tẹ́ ní ẹgbẹ́ tẹ́ dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ yẹn exist, tẹ́ dẹ̀ ń ṣe meeting, tẹ́ dẹ̀ ń kójọ pọ̀, tẹ́ dẹ̀ mọ̀ wípé okay tẹ́ bá tẹ́ pé kò ṣe all over ní South West, tí ẹ dẹ̀ nẹ́gbẹ́ tẹ́ dẹ̀ attend meeting, tí ẹ dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn yín, olórí burúkú lọ̀gá yín, olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn ó máa ṣẹlẹ̀ sínú ilé yín, ó máa kàn yín. Now tomorrow is Children's Day, àwọn ọmọ kan máa wà lábẹ́ òbí wọn, àwọn ọmọ kan máa ṣe mùkàmùkà, àwọn ọmọ kan wà nínú igbó lọ́wọ́ bandit, ọmọ toddler wà nínú wọn, àmọ́ nǹkan tó ń jẹ, ẹ mọ̀ nǹkan tó ń mu, ẹ mọ̀ bó ṣe ń sùn, ẹ mọ̀ bó ṣe ń jí, ẹ mọ̀ bóyá ìtàn jẹ tó bá máa padà wá ikú ni, ẹ mọ̀ bóyá ìtàn mu bóyá tó bá máa padà wá ikú ni, ẹ mọ̀ tí wọ́n kọwọ́ bọ̀ lábẹ́. Ẹ̀yin National Union of Teachers àbí Nigerian Union of Teachers ẹ dẹ̀ wà, ẹ dẹ̀ sì ń ṣiṣẹ́ olórí burúkú ni. Àgbákò tó bá àwọn ọmọ yẹn ó máa bá yín. So ẹ máa celebrate Children's Day lọ́la níbi tí àwọn ọmọ yẹn wà tán ti pé 13 days. Ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ fi ṣe. Ìyàwó ìjọba yẹn ò sọ̀rọ̀, ẹnìkan kò sọ̀rọ̀. Ẹ̀yin teachers tẹ́ bá ṣì wà ní South West, tẹ́ ṣì ń lọ síbi iṣẹ́ nísìn, olórí burúkú nìyẹn àti gbogbo ẹni tó kó yín jọ. Olórí burúkú nìyẹn àti gbogbo ẹni tó kó yín jọ. Tẹ́ bá ṣì ń ṣiṣẹ́ nísìn, tẹ́ wà ní South West, tẹ́ dẹ̀ olórí burúkú lọ̀gá yín. Now àwọn tí mo dárúkọ, àwọn tó jẹ́ gbòógì, àwọn tó make sense, mo gbọ́ pé èèyàn kan sunkún lórí TikTok. Àwọn tó make sense tí mo dárúkọ, mo ti dárúkọ wọn, wọ́n dẹ̀ ti gbọ́ mi. Mo ti dárúkọ wọn, wọ́n ti gbọ́ mi. Àwọn tí mo mọ̀ pé wọ́n wà significant, àwọn tí mo mọ̀ pé tí wọ́n bá sọ̀rọ̀ ìjọba máa gbọ́ wọn, àwọn tí mo mọ̀ wípé tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn la ọ̀run ó la ayé já, àwọn tí wọ́n sì lógo tó wà significant. Ìwọ tó ń sunkún lórí TikTok yẹn, o lógo kokori burúkú sọ̀hún, o lógo kò sí nǹkan tó fẹ́ sọ tíjọba fẹ́ gbọ́. Ògo ẹ ti kú, ìgbà tó ṣeré gan kò sẹ́ni tó mọ̀ ẹ́. Mi ò lè ṣe kí má ṣe mi báwo ni mi ṣe dé dárúkọ àwọn Bímbọ́, àwọn Bíọ́lá, àwọn Tóyìn, àwọn Ìyábọ̀, àwọn Fúnkẹ́ àtàwọn tó kù tí mi ò rántí. Mi ò lè rántí ìwọ torí pé ọ̀rọ̀ ẹ ò lè gba bedroom ẹ já sí kitchen ẹ. So ológogo ẹ ti kú, o sínú àwọn tí mo fẹ́ dárúkọ kó sì dànù. Àwọn tí mo dárúkọ yẹn tí wọ́n dẹ̀ mọ̀ pé òótọ́ ni mò ń sọ, arabiamọ ló ta mí. Àwọn tó make sense nínú àwọn tó jẹ́ àwọn àgbàlagbà, àwọn tí wọ́n dẹ̀ tó dẹ̀ jẹ́ pé ògo wọn sì ń lọ, àwọn bá sọ̀rọ̀ ìjọba fẹ́ gbọ́. Wọ́n ní platform, àwọn èèyàn fẹ́ gbọ́ wọn, ìjọba fẹ́ gbọ́ wọn, ọ̀rọ̀ wọn máa make sense lọ́dọ̀ ìjọba. Àwọn ni mo dárúkọ wo ológo. Ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin babaláwo, ẹ̀yin wòlíì tẹ́ ń jí òkú dìde, tẹ́ ń márọ lẹ́sẹ̀ rìn, ẹ̀yin wòlíì tẹ́ ń jí aláìsàn, níbo ni agbára yẹn wà? Kí ló dé tẹ́ ẹ lè gbàdúrà kí àwọn bandits kí wọ́n sùn lọ? Ẹ̀yin babaláwo, kí ló dé tẹ́ ẹ fẹ́ àsùnfọ́fọ́n sì fọ́n sínú afẹ́fẹ́ kí wọ́n sùn lọ? Ẹ̀yin àfáà, kí ló dé tẹ́ ẹ wọ́n tú sínú omi kí wọ́n mú kí wọ́n sùn lọ káwọn ọmọ yẹn lè jáde? Òní kílẹ̀ ń ṣe? Agbára yẹn dà. Agbára yẹn dà. Ọ̀la ni Children's Day. Ẹ̀yin òbí, ẹ̀yin onítòmátò, ẹ̀yin alátẹ, ẹ̀yin ẹlẹ́rọ, kí ló dé tí ẹ lè mú aṣọ? Ṣé ẹ ní máṣọ kẹrin kẹ fún ọjà abíamọ, kẹrin síta káwọn kẹ fi ẹ̀dùn inú yín wọ̀n, kẹ má jà, kẹ má ṣépè, kẹ ní kó bá yín wá àwọn ọmọ yín, kẹ demand explanation from government, kẹ dín kó bá yín wá àwọn ọmọ yín. Mi ní pé kẹ jà, mi ní pé kẹ ṣépè, ṣùgbọ́n kẹ demand explanation kan bá yín wá àwọn ọmọ yín, kó fún yín lọ́kàn balẹ̀ kí ọ̀rọ̀ jáde lẹ́nu wọn. Gbogbo ẹ̀yin Union of Teachers, pàápàá ẹ̀yin tẹ́ wà ní South West, tẹ́ bá celebrate Children's Day lọ́la láì ní nǹkan tẹ́ ṣe tó wà significant káwọn èèyàn rí.
Ọlọ́run ò ní fire fún yín. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn ó máa ṣẹlẹ̀ sí yín. Ẹ káàárọ̀. Nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o. Tá a bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá. Ta ló ní wọ́n lè gbalẹ̀ Yorùbá ní 21st century? Rí ní Amẹ́ríkà dánwò ní Venezuela ni. Gbọ́n tí Trump sọ ni. Ó lóun ń rò ó làm planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America. Ẹ lọ Google News yẹn wà bẹ́ẹ̀. Ó lóun ń rò pé òun wà next year wọ́n sọ di ara Amẹ́ríkà. Táwọn tí wọ́n lajú jù lágbàáyé bá lè ṣe yẹn, ta ló kù tí ò lè ṣe? Mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn pàyà ni. Wọ́n jagun wọnú ìlú yẹn gangan. Àwọn ìlú tí ń bẹ lọ́ndà rẹ̀ tó súnmọ́, àwọn ni wọ́n ń sọ dahoro one after another. Wọ́n ń pa àwọn èèyàn bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn náà ló ń ṣẹlẹ̀ nígbà yẹn. Àwọn ìlú yẹn ń túká kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital ọ̀dọ̀ yọ fi sá lọ. Ẹnì kankan ò lé wọn. Ariwo wọn ò dé lẹ́ni wọn ò dé lọ́la ló lé wọn. Nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mú láti Kwara. Mọ iye ìlú tó ti dahoro ni. Táwọn èèyàn ti sá jáde. Tẹ́nìkan wà àwọn ìlú yẹn mọ́. Gbogbo oko tí wọ́n dá ti ṣègbè síbẹ̀. Gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé síbẹ̀. Wọ́n gbẹ̀mí ara wọn sá. Tí wọn náà bá ń bẹ níbì kan, níbi tí Nàìjíríà bá dé yìí, tó bá ti mọ̀ pé mi rẹ̀ òde, tètè kúrò ńbẹ̀. Má fọ̀rọ̀ rẹ̀ mọ Ọlọ́run. Ẹgbẹ̀rún Yàsín kọ́ ló kà. Ẹgbẹ̀rún Bíbélì ọ̀ràn. Ẹgbẹ̀rún òkà ọ̀ràn anything lórí eléyìí tí ń bẹ́lẹ̀. Ẹgbẹ̀rún gbàdí ọ̀ràn o. Gbogbo àwọn tí ń jáde tí ń lọ pé kíní. Ẹ̀yin aláyé, ẹ bá wọn dáhùn padà. Kán dáhùn ọmọ yẹn padà. Àwọn ọmọ náà wá dà tá a ti rí. Àwọn dà. And then wake up to reality. Ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀-èdè. Nǹkan mẹ́rin ni wọ́n fi lè gbàjọba lọ́wọ́ ilẹ̀ Yorùbá. Nǹkan mẹ́rin ni. Àkọ́kọ́, nǹkan tó lè mú wọn tètè ríjọba gbà. Tí mo sọ débẹ̀, nǹkan mẹ́rin ni o. Àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn. Níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà, lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular, tí wọ́n bá rọ́pọ̀ lú, tá a bá tètè takò ọ̀rọ̀ àwọn radical ideology yìí, àwọn onísọkúsọ jáde lẹ́nu, onísọkúsọ abẹnú bí ẹnu asín, tí wọ́n kúnná ọ̀rọ̀ ẹ̀sìn yìí. Àwọn ìṣẹ̀ríà ni a pa, Ìsìláàmù ni a pa, tí ó dẹ̀ rí inú fámìlì rẹ̀ tí ń dá ti ṣe mọ̀ ọ̀rọ̀ kọ́ fà jáde kú ní kan pa. Tá a bá tètè stop wọn, níjọ́ tí wàhálà yìí bá lọ dé, a rí inú àwọn èèyàn yìí tí ó sọ pé innamal mu'minuna ikhwa, ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn. Tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lórí ọ, tí ò extended lórí dé Qatar, kò extended dé Iran, kò extended dé Syria, pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá, nǹkan kó mójútó lu ẹ̀, ìlú tiẹ̀ yàtọ̀, ìlú tèmi yàtọ̀. Tá a bá ṣẹ̀sìn nǹkan kó ṣẹ̀sìn ìwà àtọ̀ náà lẹ́jọ́. Ó lọ́rọ̀ Saudi, ẹ̀yin dé Nàìjíríà, mẹ̀sìn ju àwọn tó lẹ̀sìn gan lọ. Bàbá tètè tákù rẹ̀, kíran Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá, ó bá jẹ́ Mùsùlùmí, ó bá jẹ́ Christian, ó bá jẹ́ traditionalist, ẹ̀sìn láàní dàpọ̀. Ọmọ ìyá ni wọ́n ẹjẹ́ àjọ dìde. Ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde. Ẹ̀yin alága council kílẹ̀ ń wò. Bàbá wa Aláàfin ẹ dìde. Gbogbo ọba pàápàá jùlọ bàbá wa Onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì sì recognize as head for now. Ẹ dìde lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀. Ẹ dìde, ẹ pariwo, ẹ ràn wá lọ́wọ́. Ẹ má jẹ́ kán pààrọ̀ Yorùbá run. Ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra, wàláhì olè ilé ní ó gbé olè ta wọlé. Àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀. Àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology pé rárá ọ̀kan nìran Yorùbá ó lè pín wa, odidi ni wa, ó lè pín wa. Níjọ́ tí wọ́n ti ń pariwo eléyìí, sẹ́ẹ̀rí kílẹ̀ Haúsá ó pinra wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Tí ò sí Christian níbẹ̀ ni, tí ò sí àwọn traditionalist níbẹ̀ ni, odidi ni ẹ wà, odidi ni wọ́n wà. Bí àwọn tí wọ́n jẹ́ bandit ṣe ń ṣe wàhálà tó yìí, àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n jẹ́ olórí wọn sì wà, tí wọn ò sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n. Ṣẹ́gun méjì láì wọ́n rí ni. Ntí ò jẹ́ kán rí gùn mí gbé sẹ́ẹ̀mọ̀ pé àwọn kan bẹ̀lẹ̀ yẹ. Àwọn kan wà tán jọ ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa la làwọn eléyìí. Ìran Yorùbá ẹ̀jẹ̀ àrònú. Number 2, tá a bá correct ẹ̀ kíákíá òun lọ́rọ̀ jẹ́ o. Níjọ́ Gowon fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ win ní ogun. Ní tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sí ilẹ̀ Biafra. Gbogbo ibi tí wọ́n ti ń kó jẹ wọbẹ̀ ló stop. Àti gbà yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n, wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́. Tógun bá lọ dé nísìn nílẹ̀ Yorùbá, wàláhì tí wọ́n bá stop oúnjẹ tí ń ti ilẹ̀ Haúsá wọlé Yorùbá, àwa lábẹ̀ wọn káyìn. Àtolówó ilẹ̀ Haúsá,
àtolóṣèlú wọn gbogbo wọn ni wọ́n dáko. Kò sí ẹni ó bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù tí ò lóko nǹkan ọ̀gbìn wọn kákẹ́ èèyàn gidi. Nílẹ̀ Yorùbá tálíkà ní dáko, tálíkà mélòó ní tó wá kù lóko, oúnjẹ mélòó là ń produce. Iṣu tá ń jẹ jù iṣu Àbújá ni, iṣu Niger State ni, ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá, ìrẹsì lókà ètí ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni, tòmẹ́tò, tàtàṣé, màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ. Ok, kẹ́tì ẹ̀ blọọkì ẹjọ́ kan pé ọ̀dà àwa náà kò ń jẹ lọ ṣàlẹ̀ mọ́, ẹ wo fìtínà tá a kù sí. Ẹ wọ̀ wọ́n gbà tí tòmẹ́tò wọn wá láti bẹ̀ tí wọn ọ̀rọ̀ náà gbé kọjá, ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n ń rí lórí ọ̀rọ̀ ata àti tòmẹ́tò kì í ṣe wàhálà kékeré. Ẹlẹ́ẹ̀kejì ó ń lọ́rọ̀ oúnjẹ. Bó o ní sí àgbẹ̀ wa ò sí ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú tá a bá dìbò fún á béèrè pé mo lóko rẹ wà. How many thousands of acres ló fi dáko? Màálù mélòó ló ń prepare? Ẹni ọba prepare ń tá jẹ ńlọfẹ́ future wa lẹ́yìn oúnjẹ ló tó kankan yòókù. Àwọn tí wọn lówó lọ́wọ́ dáko ní oko mélòó tálíkà ó dà. Ẹ lọ wo oko irrigation nílẹ̀ Haúsá ọlọ rẹ́rẹ́rẹ́rẹ́ ni. Ìran Ìgbò náà ò dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gbà Biafra. Ìyẹn jẹ́ point number 2. Ẹlẹ́ẹ̀kẹta, ìran Yorùbá nìkan ni ò ní nǹkan ìjà ogun jọjà bá dé. Àwọn lókè ọya ẹ̀ kí ń wo íńtánẹ̀tì ni kẹ́ra àwọn ọmọ kéékèèké tí wọ́n mú èké gbígbà tí wọ́n mú pẹ́ẹ̀nì tó kàdù. Àwọn obìnrin wọn gan wọ́n rìn tí èké ni lórí íńtánẹ̀tì ẹ̀ kí ń rí wọn ni. Èyí tí ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì nìkan níjọ́ wàhálà bá dé fìtínà ni. Tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù nínú mílítírì Nàìjíríà, ìran náà ti ní wọ́n jàǹbá wà. Àwọn ni wọ́n mọ future, wọ́n dẹ̀ tètè prepare fún future àwọn ní pọ̀ jù. Mélòó ni Yorùbá ti ń bẹ nínú mílítírì? Ìran Yorùbá níjọ́ wo là náà fẹ́ tètè lo opportunity yìí ká mọ̀ bá ṣe pọ̀ nínú mílítírì. Níbo láàgbò ẹ lọ wo lẹ́ Ìgbò, àwọn ọmọ Niger Delta ń bẹ́ẹ̀ fún wọn dìbí ìdí ogun bá dé. Àwọn ti Kánò náà ń bẹ́ẹ̀ ẹ mọ iye instrument tí ń bẹ lọ́wọ́ wọn ni. Ta ní instrument gidi ń bẹ lọ́wọ́ ẹ̀ ní náà Yorùbá. Èmi ò ní kán lọ gbà in a wrong way, in a lawful way. Bákan làwọn tí wọ́n ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní license. Bó láṣẹ defend ara wa, amákínà Yorùbá ọmọ pariwo ẹ dira o, ó dira níwájú AK. Wàláhì yóò já ẹ kélekèle. Ó dira níwájú mísáìlì. Orí rẹ̀ ó fòdé kàlàbẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó fòdé Sókótó. Níwájú ballistic missile. Ṣé ló ti dira? Kí lẹ̀ fi ń dira? Kí ló dé tẹ̀ yí báyé ṣe ń yí? Dúró kama yẹ dúró dáàrú máa lábí yẹ dúró kama yẹ dúró dáàrú àtàrú yẹ dúró alẹ́. Ẹ yí bígbà ṣe ń yí. Ẹni tí ò bá yí bígbà ṣe ń yí, ó ń tàn wọ́n ò bá gbà lọ. Number 4, tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct. Àánú àṣejù lórí àlejò àti fààyè gbà wọn àlejò jù. Ó dáa ká balance pẹ̀lú àlejò. Bẹ̀tì gbogbo tó jẹ́ monument wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò. Ìdajì Èkó làwọn àlejò ti rà tán. Ẹ lọ mú láti Dúmọ̀tà tẹ́ fi dé Lẹ́kì, kódà Tinubu. Ẹ mú lọ tẹ́ fi dé Dúmọ̀tà, ẹ mú lọ Lẹ́kì, ẹ mú lọ Sájà. Yorùbá mélòó ló nílẹ̀ ń bẹ̀? Ọmọ Ìgbò ti ra gbogbo ẹ̀. Ẹ padà ságége, ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ǹjọ́ ọba yálẹ̀ mọ̀ yìí pé ìran Haúsá ló la Gégé kì í ṣe ìran Yorùbá. Mélòó ni Yorùbá? Ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá. Ẹ lọ mú tìlú Ìbàdàn, ẹ lọ mú láti Lebanon Street, ẹ mọ wo táwọn ọmọ Ìgbò tí wọ́n ti rà pa kabẹ̀. Ẹ lọ mú Táíwò Road nílọrin, ẹ lọ wo ohun tí wọ́n ti rà kabẹ̀. Ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan, ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà, kẹ́ ẹ lọ wo iye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀. Wọ́n ti mú yín ní gbòòrò, wọ́n ti mú yín ní bọ́dà. Ibo ló kù tẹ́ sàgbà níjọ́ wàhálà bá dé. Àfi kí Yorùbá tètè correct nǹkan yìí. Mẹ́rẹ̀ẹ̀rin yìí tá a bá tètè correct ẹ̀ kò sí tí ò possible. Kó nílà káyọ̀ ó dìde ni, kò sí nǹkan tí ò possible láyé. Amẹ́ríkà tá a lọ lajú jù ni wọ́n ń dán wò yẹn o. Ọlọ́run kó ṣàánú ran Yorùbá ni o. Ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. Níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ó ní bọ́ lọ́rùn. Ṣé wájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ lọ́rùn. Abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwùn. Gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. Ẹnìkan ò ní gbàlú bọ́sà ó rẹ̀ fọ́ ara mi. Níbo lẹ̀ dá ságbà lọ tí ó ní bọ́ lọ́rùn. Bàbá wa dáadáa President Tinubu, wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá. Wọ́n á ní
ọ̀pá ọ̀bọ gbọ́bọ̀ wọ̀gbẹ́ ọ̀bọ gbọ́bọ̀ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ̀ wọ̀gbẹ́ ọ̀bọ á gbé ẹ wọ̀gbọ́. gbogbo ká máa káwọ́rọ́ nítorí ìbò 2027 ọlọ́mọdé àwọn eléyìí ọba nǹkan jẹ́ o. ọ̀pọ̀ gbọ́bọ̀ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́bọ̀ báńdíìtì wọ̀gbẹ́ ọ̀bọ lè gbé ọwọ́ gbó. ní táwọn èèyàn yìí ń béèrè fún ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ń ṣẹlẹ̀ yìí bóyá last week náà ló sọ ọjọ́ kejì ìjọ ìṣẹ̀lẹ̀ ti Ògbómọ̀ṣọ́ ẹgbọ́n tó sọ ó lára ní àwọn èèyàn yìí wọ́n nídìí owó kò sí bí wọ́n ti rówó ẹ lọ ká ń tó sọ náà. àwọn èèyàn yìí ń béèrè pé bíjọba ṣe recognize Niger Delta kán recognize àwọn bandits náà nílẹ̀ Haúsá kán máa fi owó wọn kún ara bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dọọdún. ó ti sọ bí wá sí kan bó tó bá jẹ́ pé yẹn náà ní solution ẹ dá wọn lóhùn kò lè tán bẹ́ẹ̀ ẹ máa fi kún bọ́jẹ̀tì pé ń tá a máa fún wọn ni bíbẹ̀ kọ́ńtẹ́mọ̀ náà máa jẹ́ tó tánstẹ́ẹ̀n yẹn àmì ẹran tí báà náà láwọ ọmọ líle ńlẹ̀ Yorùbá ẹ fi tiwọn náà kún bọ́jẹ̀tì ẹ kú fẹ̀ kan pé kọ́kárí bí ọ̀bà tán kójú kálukú wálẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè fight wọn if you can win them then join them ẹ mú wọn wálé ẹ mú wọn wọ bọ́jẹ̀tì gbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yín ọ̀ka wọn gbogbo sójà kan ẹ wò bẹ́ẹ̀ mi àwọn sójà ti ń ṣòfò sẹ́wọ̀n sójà ò try ni they are trying ẹ̀tìrín sẹ́tì ń bẹ lọ́wọ́ àwọn ará bí ó lè ju tàwọn sójà wa lọ. bàbá president Tinubu ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́ tó o bá tètè gbọ́gbọ́ wọ̀gbẹ́ ọ̀pọ̀ ògbé ọwọ́ gbọ́. Ọlọ́run ní jẹ́ kọ́bù ògbé yín wọ̀gbọ́. ẹ kí wá ní kí ni ṣòro wa kí là ń bá kiri ẹ mọ̀ kí ní kan dájú. ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìran Iran. ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú táwa náà fight láti protect ìran wa ọ̀tọ̀ la yẹ ẹ̀sìn ọ̀tọ̀ la yẹ ìran Yorùbá lèmi tí mo dẹ̀ wà proud of it Christian ní Yorùbá nǹkan kan náà jọ ni wa traditionalist Yorùbá nǹkan kan náà jọ ni wa àjọ pawọ́pọ̀ àjọ protect ìlú wa ni torí tógun bá dé yóò dé level kan tí mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára àwọn àwa làwa tí a bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí àwọn ò ti plan bó ní meeting táwọn ọ̀sẹ̀ yóò ti favour àwọn tó jẹ́ pé àwọn làwọn lead àwọn làwọn olù níbẹ̀ ni mùsùlùmí Yorùbá ọmọ dúró lórí pé ọmọ ìyá alájọjẹ́ ní Islam wọn ò ṣe déédéé wọn ò pín déédéé níjà wọn yà pín déédéé wọn kálukú ló ní ilẹ̀ rẹ̀ if the die is casted tí wàhálà bá dé ìran Yorùbá ni mí ilẹ̀ Yorùbá ni màá wà Islam mi ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi ìran mi ò sì gbọ́dọ̀ bàjẹ́ méjèèjì ni mo gbọ́dọ̀ kó pọ̀ méjèèjì ni mo gbọ́dọ̀ kó pọ̀ torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀ kò ní gbà ìwọ mú owó ríálì Saudi yá lójú àwọn ọlọ́pàá wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tó lọ. mo ti fẹ́ ra ọjà rí nílẹ̀ Saudi tó jẹ́ pé owó tí mo mú dání mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mo kọ́ lé lárúbáwá yẹn lọ́wọ́ tó rọ́mọ ẹ̀dùn wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ jàlejò lu yìí ni ó sì sọ èdè àwọn orí fọ́tò ọba lára owó ó dẹ̀ tó ń kọ́ bó o bá rí fọ́tò ọba wa lára pépà kan o gbọ́dọ̀ pọ́nlé ọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé àmọ́ níran Yorùbá nǹkan wa jọ wá lójú èmi ò ní kájẹ̀sí pọ̀ o gẹ́gẹ́ bí ó kọ́ tí wọ́n fún mi mi ní kí mùsùlùmí ọ lọ church mi ò ní kí mùsùlùmí ọ lọ traditionalist bẹ̀tọ̀ ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó inú wa pọ̀ waja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu inna akramakum indallahi atqakum. ẹ wá rí i ní parí àfiọlá Ọlọ́run bẹ Ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ọjọba ní Nàìjíríà ìjọba Tinubu Ọlọ́run má jẹ́ ká ẹ sì ṣe Ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adélékè lọ́ṣun ìjọba Sanwó-Olú lẹ́kọ̀ọ́ ìjọba tèkìtì ìjọba ti Oǹdó ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara Ọlọ́run fún yín Ọlọ́run ó fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòye tá a fi ṣẹ́tù wàhálà tó wà nílẹ̀ yìí bíbẹ̀ ẹ̀kọ́ ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo wọn tó rùn gbogbo wa tán o bá a bá ní ọ pariwo tó ọ pariwo ọ̀rọ̀ ló mọ̀ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní irinṣẹ́ kankan jariwo lọ ariwo yẹn ẹjá lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọ̀gbọ́n ò kí àkànpá gbogbo dídì ìlú kan run o kò ní túmọ̀ lójú wọn ọ̀tọ̀ làgbọ́yé táwọn gbọ́ o ẹ̀sìn kọ́ ni wọ́n ń gbé kiri o ẹjá síra wa lọ́kàn ká fìfẹ́ bára wa lò nílẹ̀ Yorùbá ètò ìdìbò ní ń bọ̀ yìí àwa náà gẹ̀gùndé yìí àjọ mójútó ni gbogbo olórí ibú tó bá jáde láàmú sọ pé olórí ibú ni àdèmọ́dà àkọ́ ẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ mọ̀ pé olórí ibú lélẹ̀ with proof and evidence
bàbá Tinubu tí mo sọ bí wá síta ṣe kẹ́yìn ẹ lọ lò. I need the third first political party. Kò sí ẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ ń sìn àwọn náà ní exchange ara wọn wọ́n ń fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ̀tà bá ní third first political party tí ò sí kankan nù wọn níbẹ̀ wallahi wọ́n change the future Nigeria. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin 08057818180.